ẹ jáde táwọn ọmọ ìṣẹṣe fún ẹ jẹ náà pé you know the beginning àwọn olóhùn wọn beginning ẹ ṣé ò ṣì rè sórí ẹ ò bú abẹ́ máa rí ọlọ́pọlọ dógùn yìí òpònú ayírádà àgbàyà àgbà òfò àgbà játijàti àgbà rédèrèdè àgbà tí ò dalẹ̀ ẹ̀sìn tó fẹ́ ṣe kékeré ní òjò okún kékeré ìwọ ọ̀dẹ̀ yìí abẹ́ máa gbọ́ ó dẹ̀ àtàṣà rẹ̀ mọ́ they came from Esabod àwọn ló came from ẹ̀ lọ́dárúkọ àwọn ọmọ òṣèlú mi mọ̀ yá ẹ̀rí Ìbàdàn ni ẹ́ Ìjẹ̀bú gbónèmí báwo mo ṣe wá kéèmù látọ̀dọ̀ ẹ̀ sórí ẹ̀ ò burú tọ́ba tẹ̀ ń dárúkọ àwọn èèyàn tó níláárí ìwọ tó pé àwọn ayé ń gbórúkọ ẹ̀ wọ́n ń gbé ìyá ìṣépè ni àwọn tó súnmọ́ ẹ̀ gan tọ́ba ní kéètì wọn ní kéètì torí pé wọ́n súnmọ́ ẹ̀ ìwọ torúkọ ò dá torúkọ ò sínú ayọ̀ fáwọn ọmọ ẹ̀ wọ́n àtàṣe orúkọ òṣì mọ́ mi ṣo fẹ́ dínà mọ́ mi ni ṣo fẹ́ dínà mọ́ mi ni àbò fẹ́ bà kárí àmì jẹ́ ni Tókunbọ̀ ò ní láyọ̀ ò tiẹ̀ láyọ̀ tẹ́lẹ̀ tàbá sọ pé ò láyọ̀ tẹ́lẹ̀ náà Ọlọ́run kàí máa tó ń láyọ̀ ó wà allergies ayọ̀ orí ẹ̀ dàrú. mo lè rí pé ká ní ìgbésí ayé wọn kà sánsán mi nígbà tí mo fi lé wọn kúrò nínú ìwé nation I'm talking of Z-Dog sí talent cream. ẹ sáàdì gbólúgi àwọn olólè kúrò léwé nation sórí ẹ̀ ò burú olóòlé wa kúrò ní ewé nation ó dẹ̀ àtàṣe ara ẹ̀ mọ́ wa oníkà ní ìgbésí ayé wa ta sọ́sán ìgbésí ayé wa ta sọ́sán ló ní they all come from you ṣó ṣí eré ní èmi ni mo disgrace ẹ lórí social media yìí náà mi ò mọ̀ mọ́ ẹ ṣé mo fíìlì fọ́ọ̀mù ni mo fíìlì fọ́ọ̀mù lọ́dọ̀ ẹ bá mi béèrè pé ó ní pé I come from wa ṣé ẹ bá mi béèrè ṣé mo fíìlì fọ́ọ̀mù lọ́wọ́ ẹ mo sign resignation ṣó ò ṣí eré sórí ẹ ò burú pípéjú lọ ń péjú wòran wèrè mò ń wòran ẹ̀ ń gbà yẹn ipe wèrè dùn wò kò ṣe bí lọ́mọ o everybody á wòran ẹ o gbogbo àwọn tó ní depression àwọn tí wọn ní depression tó wò pókè o àwọn wà bọ́rìn kọ́ lọ wòran wèrè tó ń ṣe o bí wèrè because tó bá yẹ pé wọ́n wòran ẹ bí wèrè àwọn ọmọ òkú tó bí ó yẹ kọ́ ti wá dípò lé wọn kúrò ní ewé àbó ṣe èrè àwọn olólè kúrò ní ewé nation wọ́n sọ fẹ́ pé mi jẹ́ ewé rẹ̀ nation ẹni àwọn tó gbéwé gidi dání gan wọn gbọ́dọ̀ sọ pé wọn ò rí wa kámbọ̀tì bọ́ sí ìwọléwé sawdust ìwọ tó tewétewé ògbì ẹ wo wèrè iṣá ìwọ tó ní wọn lọ kó sawdust kọríándà àtàgígùn tó máa kún pọ̀ tó sọ pé òun tewé àwọn lọlé kò léwé nation èmi kó bá ẹ lórí social media yìí èmi tó àṣírí ẹ nígbà tó lọ́jọ́ ọmọ lọ́mọ gbé o fẹ́ disgrace dádì mi wà sáìndì orí social media láti ń wù ẹ́ ń gbà ya òwe béèyàn gidi àwọn kó ń gba abẹ́rẹ́ wèrè dádì mi wà sáìndì dẹ̀rẹ̀ wọ́n rí pé lẹ́jọ́ tó ti fi lélẹ̀ ó sàpò ìyàkọ́ òrówó ra flight wálé dádì wọn sáyẹ̀dẹ̀ ra tíkẹ́ẹ̀tì fún ẹni 2018-2019 December wọ́n gbé wá sí Nàìjíríà fẹ́ẹ̀sẹ̀ tó tún wá dé Nàìjíríà níṣẹ́ lọ́rọ̀ jí ọmọ ọlọ́mọ gbé rílí. Sorry jàre mo ń bọ̀ o mo ní kóòdù now let me tell you nǹkan tó fa Mama Esabod fi ní issue lẹ́ni I'll tell you the reason jẹ́jẹ́ mi ni mò ń lo social media bẹ́ẹ̀ náà ṣe lò ó dàbí bẹ́ẹ̀ ṣe ń wò mí ni kẹ́ wá máa wò mí kẹ́ wá máa gbádùn mi kí wá padà sọ pọ̀dọ̀ mi lẹ ti wá ẹjọ́ ṣé ìmúra fóònù fún yín ni ìmúra data fún yín ni ṣé bí ẹ̀ ń wò mí lẹ̀ ń gbádùn tẹ́ ẹ̀ bá wò mí ẹ̀wẹ̀ lómi ẹjọ́ torí Ọlọ́run ṣé ìmúra data fún yín ti máa sọ pé dandan ní èmi nìkan ní kẹ́ máa wò pé ìmúra fóònù fún yín olórí burúkú dèlúùlù ọlọ́pọlọ yòrò tẹ́ bá ti ń wò wá sọ pọ̀dọ̀ mu lẹ ti wá olóṣèlú olórí burúkú olóra data fún wọn now ìgbà táwọn wòran wèrè ẹ̀ ń gbà yẹn táwọn òṣì tó ń ṣe orí burúkú tó ń ṣe táàtì ẹ̀mọ̀ pé ó ń ba tèèyàn jẹ́ fi jẹun ni tó ń gbowó lẹ́yìn á lọ máa gbó pé òun ba tèèyàn jẹ́ tó ń bú dádì mi Wàsíù Àyìndé akílẹ̀ ọmọ Ìjẹ̀bú ó ń bú wọn gbà yẹn dádì mi dẹ̀ wò pé ọ̀sìnrín leléyìí ẹjẹ́ àgbé wá sí Nàìjíríà sí ìtọ́ ní pé ó máa ń gbowó ba tèèyàn jẹ́ ni tá bá fún lówó kò ní lè ba tiwa jẹ́ mọ́ kó má bú wa mọ́ wípé ó tó ṣí o gbowó o nǹkan tó máa jẹ ló ń wá Ìjẹ̀bú ni dádì mi Wàsíù Àyìndé Ìjẹ̀bú lèmi Ìbàdàn ọmọ àlè ní Tòkunbọ̀ Abọ́dẹ ni bó ti yẹ kó ti bójú àwọn Ìbàdàn jẹ Ìbàdàn ọmọ àlè ni nígbà tí dádì mi dẹ̀ gbédé Nàìjíríà ní 2018 December ní dádì mi gbédé Nàìjíríà first time láti gbà tó lórí burúkú ti fi ìlú lẹ̀ ní 1982 kò padà sí Nàìjíríà mọ́ ó dẹ̀ dé Nàìjíríà ní 2018 ní December lọ́wọ́ wà lórí YouTube ṣe ló lọ jí ọmọ gbé really one really mo dẹ̀ wọ́n pé first time tó wá lọ Nàìjíríà odindi ọmọ ló jí gbé really wà nìyẹn dẹ̀rẹ̀ lára àwọn boys tèmi ránṣẹ́ tèmi fún lówó ni
bí mo dẹ̀ ṣe rí pé Esabod ṣe jí lílí gbé yìí ó fẹ́ dọ̀tí Ìjẹ̀bú ni o because tó bá máa sọ wọn ní dádì mi wà Sáyìndé ọmọ Ìjẹ̀bú àwọn ló lọ gbé Esabod ọmọ àlè Ìbàdàn wá tó fi jí ọmọ ọlọ́mọ gbé rílí wà nù nítorí pé second born Esabod wọ́n pè nílé kan ìyẹn ya wèrè Esabod òrókù ẹ̀ kò ráyè ẹ̀ ó ti sínwín ní Nàìjíríà ó sínwín débi kan sọ pé èèyàn máa ń ṣàgó ló máa ń momi kọ́tà ni so ìgbà táwọn ayé wa ń bu ń gbà yẹn àbá àdọ́tẹ̀dọ́ta ẹ̀ ń sì tó ṣe àdọ́tì ń sìn yẹn ló ń bu àti gbépo sí gbà yẹn pé wọ́n fẹ́ rí ọmọ ẹ̀ tó ya wèrè o pé tó bá wọn kọ ọmọ òun ò ya wèrè kó fi hàn òun ló lọ fi jí rídí gbé ọmọ ọlọ́mọ ọmọ tó dẹ̀ jí gbé kò mọ̀ pé mi mọ̀ rí bó dẹ̀ ṣe jí ọmọ yẹn níṣẹ́ ni mo pẹ́ sóje Sọjí ọlọ́wọ́ gbọgbọrọ is a living witness sister mi náà Ájì Àjókò Tadé àwọn náà jẹ́ living witness bó tẹ̀ jẹ́ pé sister mi ni wọ́n sìn àwọn méjì yẹn nìkan ni mo pè pé ẹ wá o ọmọ ọlọ́mọ tí Tòkunbọ̀ Abọ́dẹrìn jí gbé Sádọ́gì tó ń ṣò lórí social media yìí ó máa fi kó bá dádì mi wà Sáyìndé ni o ọmọ yìí mo mọ̀ rí lílí wọn lórúkọ ẹ o kì í ṣe ilé kan ọmọ Sádọ́gì o lílí ni o torí pé àwọn yẹn wá fi ọ̀rọ̀ yẹn bú Esabod pé first time tẹ́ máa lọ Nàìjíríà ọmọ yìí tó ya wèrè lọ ní ẹgbẹ́ síta èwo lọmọ eléyìí kì í ṣe ilé kan ò rí lílí lórúkọ ẹ o àtìgbà yẹn Esabod ti ń bú mi o ṣé kí n dínà pé mi ò tú ẹ láṣìírí ni mo tú ẹ láṣìírí náà èmi mo káàsì ìyá ẹ náà nígbà tó lọ jẹ́ ọmọ ọlọ́mọ gbé wàá máa fa àwọn ọmọ ọlọ́mọ tó ń ṣe rere wàá fi máa yangàn òkú tó bí àwọn òkú tó wà láìláńdì òfin wọn yangàn ó dẹ̀ lọ jí rírí gbé mo dẹ̀ tú àṣírí ẹ̀ èmi ni mo tú àṣírí ẹ̀ tí gbogbo wọn fi wá sọ pé rírí lórúkọ ọmọ tó gbé rírí kóun fúnra ẹ̀ tó wá bọ̀ tàkó wá sọ pé ó dẹ̀ ti fọ ọmọ yẹn gbowó ìgbà tó kọjú ọmọ yẹn gbé tó fi wọ̀n wọ́n ó ní meet my son Ọlámilékan ọmọ Aláṣàbí rèé o torí pé mo dẹ̀ mọ̀ pé bó ṣe ń kílè mọ́ ọmọ yẹn ó máa yọ ọmọ yẹn ń wèrè kò sí ọmọ Tòkunbọ̀ Abọ́dẹrìn tó nọ́mà ọmọ rí nìyẹn dẹ̀rẹ́ ó ti jẹ́ pómi rí ó ti jata mi rí mo máa fún lówó dáadáa tí bá ránṣẹ́ mo dẹ̀ rí pé bí Esabod ṣe ń kílè mọ́ ọmọ ẹ̀ lórí social media pọ̀ ọmọ òun nítorí pé ọmọ yẹn fẹ́ fojú jọ díẹ̀ mọ̀ méjì lọ́lọ́run máa ń dáyàn kò má tà ọmọ yẹn fẹ́ fojú jọ díẹ̀ bó ṣe lọ jí ọmọ ọlọ́mọ gbé ni ọmọ yẹn dẹ̀rẹ́ wọ́n ní kó wá fẹ́ Esabod lówó ni owó tó máa fi jàmàlà ló wá rí pé ọmọ yẹn jò òun wọ́n dẹ̀ tí ń àtàkì òun lórí social media pé kò ń fi ọmọ òun tó ya wèrè wọ̀n ó wá fẹ́ bora ẹ̀ láṣìírí lóye fọmọ yẹn wọ̀n torí pé mi wá tú àṣírí àtìgbà yẹn ló ti wà bítà o kò bá máa fi ọmọ yẹn gbowó lọ tẹ́ bá mọ owó táwọn èèyàn ti dá fún Esabod wípé ó rí ọmọ ẹ̀ tó ti sọnù láti jọ ìwọ̀n ìdẹ̀bọ̀n pọ́nmọ́ ọlọ́mọ ni torí pé mo tú àṣírí ẹ̀ tó sọ pé òun ilé mi ní ewé ni àbúrí ẹ̀ dàrú èmi tú àṣírí ìyá ẹ̀ nìyà ó lè má pera ẹni true sayer kó máa parọ́ ó dàbí very dark man yẹn VDM tó sọ fáwọn rátẹ̀ pé integrity choke kí very dark man Mr integrity choke kó wá padà mú integrity kó fi gúnyán kó flush ẹ̀ dànù ẹjọ́ ṣáwọn rátẹ̀ ló ní sọ pé wá o nǹkan tó pera ẹ̀kọ́ láàrí yìí o a máa tú ẹ láṣìírí o ṣọ́ọ̀nì sọ bẹ́ẹ̀ wọ́n máa sọ bẹ́ẹ̀ náà you call yourself true sayer ó dẹ̀ lọ jẹ́ ọmọ ọlọ́mọ gbé kí ló wà bẹ́ẹ̀ kí true sayer sọ pé ọmọ òun ya wèrè ni o òun ò rí mọ́ o everybody mọ̀ pé ọmọ ẹ̀ ya wèrè náà wọ́n mọ̀ pé ọmọ ẹ̀ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́ fi dè mọ́lẹ̀ ní ṣọ́ọ̀ṣì nìbàdàn tó fi túlẹ̀ tó fi rìn lọ wọ́n mọ̀ pé wọ́n fẹ́ gba fún second born ẹ̀ lóúnjẹ lẹ́kan kí ló wà bẹ́ẹ̀ òòrọ̀ ọmọ ẹ̀ mọ́ ó ti ya wèrè iṣẹ́ owó ẹ̀ ló yà ń wèrè o wàá máa fi tiẹ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òbí mi tó bá fẹ́ ṣèkà pé ẹ má ṣèkà kọ́ ọmọ yín má bàa ya wèrè o torí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣèkà ta trace lórí social media yìí ariwo yín pé bí ìwèrè ni Ọlọ́run fi ń san fún yín tẹ́ ẹ̀ bá ya wèrè àwọn ọmọ yá ya wèrè táwọn ọmọ yóò bá ya wèrè ya wèrè nítorí pé nǹkan tẹ́ ṣe sílẹ̀ àṣesílẹ̀ làbọ̀ wá bá gbogbo yín tẹ́ ń ṣe ìkà fáwọn ọmọ ádámọ̀ yẹn tẹ́ ń fi àmì true sayer àmì abiyamọ gbogbo yín ni bí ìwèrè wà nínú DNA yín ṣọtiẹ́ náà ó wà dẹ̀ bọ́ta pé ìkà tó ṣe ló jẹ́ kí second born ẹ̀ ya wèrè o òrókò ẹ̀ ò ráyè ìgbà tó dé mọ́lẹ̀ bí ẹran ló ní kọ́ túlẹ̀ o àtìgbà yẹn ló ti rìn lọ bó ṣe rí Port Harcourt lọ́rí lágége lọ́rí ní Ìkẹjà lọ́rí ní Jerusalem tán àti àyà tó kú ẹ̀wọ̀n rí mọ́ o wà dẹ̀ bọ́ta wà dẹ̀ sọ ó dẹ̀ wá lọ jí ọmọ ọlọ́mọ gbé ó dẹ̀ expect káwá bu ẹ̀ láṣìírí no ni mo ṣe rúkọ bẹ́ẹ̀ yẹn because people know me as a true sayer àwọn akọkọ ni true sayer we say it as it is adẹ̀bọ́ta adẹ̀ sọ pé ọmọ tó ṣó rírí o mo mọ̀ rí dáadáa ọmọ tí máa ń ránṣẹ́ ni o má jẹ́ ọmọ gbé mọ́ àtìgbà yẹn ló ti ń bú mi o. ó dùn ipe mi jẹ́ kó ń ráyè fún orúkọ ọmọ yẹn gbowó ó dùn gan ó dẹ̀ ti gba dẹ̀ndẹ̀ owó àwọn èèyàn dẹ̀ tún pè wọlé sórí iṣu ẹ̀ tó ń sunkún pé ọmọ tó sọnù láti ó ti padà rí kò lè jẹ́wọ́ fún wọn pé ọmọ ọlọ́mọ ni òun lọ jí gbé o olóyè burúkú olòṣì
ó ti sá lọ ẹjọ́ ló gbé láyọ̀ wá òun àtàṣe ara ẹ̀ òun àtàṣe ẹ̀ mọ́ wa oní ọ̀dọ̀ ẹ̀ láti wá àbó ń sanwó mi ò mọ ìyá ẹ̀ rí o ọ̀gbẹ́ni láyé ẹ̀ tó máa fi kú mọ́ máa rí fáà mi pé mo wá àbórí ẹ̀ dàrú àwọn tó sì wà lọ́dọ̀ ẹ̀ ni kò máa rí fáà má rí fáà mi o má máa rí fáà mi o mi ò wá látọ̀dọ̀ má kó bá lọ kìràn mi o má kórí burúkú má kó bá lọ kìràn mi kó kó sì dànù kó kórí burúkú lọ kò sẹ́ni tó so mọ́ ẹ tí bá lọ kí òun má kó bá lọ kí ayé ẹ̀wọ̀n mi o àwọn Nollywood tó so mọ́ ẹ̀gbọ́n bá lọ kí ń tẹ̀lé wọn kiri ni àbórí ẹ̀ dàrú ó dẹ̀ ń wá ọ̀dọ̀ òun láti wá. ẹ̀gbọ́n jẹjẹrẹ mo gbà tó ń lo yí ọ̀tọ̀ mi ká àwọn Zeedog tí ò sórí orí tó lọ tí ìlú òyìnbó lọ́wọ́ àwọn ohun aṣọ ní Nàìjíríà ni ó sọ pé kánìmì ìlú pé ọmọ ọ̀rọ̀ ẹ̀sán bó ti lọ́ọ́ bá kọjá ìwọ́n ní ìṣàn táwọn ìpè mọ́ ní ìlú. ẹ jọ Esabod ní àkọ́bí òun ò ṣoríire ó lọ ń wọ aṣọ àwọ̀kù Nàìjíríà. Esabod mo rí pé bítà ló fi ṣe ṣó yìí òbò ẹ̀ dá mi. tó bá rírú èmi tó ní mi ìṣoríire jọ kí ni kákọ̀bí ẹ wá ṣe orí ibú làkọ̀bí ẹ gbé wá. tí nǹkan tí mo ti achieve láyé mi Tókunbọ̀ Abọ́dẹrìn nǹkan tí mo ti fọwọ́ mi kó jọ látìgbà tí mo ti wọ̀lú òyìnbó nǹkan tí mo ti invest tí mo ti dè mọ́lẹ̀ ní ayé mi fún ìwọ̀nba years tí mo lò nínú òyìnbó yẹn gbogbo 45 years tákọ̀bí ẹ lò ní Europe tó lò ní Europe pẹ̀lú bó ṣe ń gbé pálí pupa kiri kò achieve 1%. tákọ̀bí ẹ bá achieve ẹ mo challenge ẹ kò gbé síta ìwọ tó jẹ́ ìyá ìgan ṣàṣetì ni náà ó ṣàṣeyọrí Tókunbọ̀ Abọ́dẹrìn ìwọ tí wọ́n ti lò more than 45 years nílùú òyìnbó nǹkan tí mo gbéjọ láyé mi ìgbà tákọ̀bí ẹ wà nílùú òyìnbó èmi sì ń wọ pátárìn Nàìjíríà ni ìgbà tí wọ́n gbé àkọ́bí ẹ tó gbé wá sí Europe nígbà tó wà kékeré pátá ọmọ kọ́ máa sọ pé kéèyàn máa wọ pátárìn mo sì ń wọ pátárìn Nàìjíríà ni táì tí mo kọ́ ti fúnṣọ́ mateo àkọ́bí ẹ̀ dẹ̀ ti wà ń lo òyìnbó èmi sì ń bu gàrí tí mò ń jẹba but àkọ́bí ẹ̀ tí wọ́n ti wá fún ní chicken and burger yẹn for the past 45 years yẹn tíṣù pé èèyàn ní as an achievement kò ní nǹkan èèyàn kan tákọ́bí ẹ̀ jèrè ní oko yìí ní nǹkan oko ni àdọ́wọ́lé ò yọrí sí rere òun náà ó fọkọ tì ọkọ kọ́kọ́ kú mọ́ lórí láàárọ̀ ọjọ́ ní age of 20 nígbà tábìlì wà lára ẹ̀ nígbà tọ́kọ kú tán ó tún padà fẹ́ ọmọ Gambia ìwọ náà ló lọ́dọ̀ ọkọ ẹ̀ tíyẹn fi kú ọmọ Gambia tó tún fẹ́ ẹsẹ̀ ò dá ìgbà tẹ́sẹ̀ òtòṣì ló gbé wáyé ìyẹn ló tọ́dún kan nídìí ẹ̀ tó fi gbóyún tíyẹn ti sá lọ. now àkọ́bí ẹ kò ríwèé kà bó ṣe jẹ́ pé free education ló tún máa ní nílùú òyìnbó ṣebí free education táwa ní Nàìjíríà ṣé rẹ̀ lọ ní nílùú òyìnbó fáwọn ọmọ ìlú òyìnbó ó lọ ṣe é ó bímọ ó lọ sí school primary school secondary school nílùú òyìnbó kò ní certificate ìtọ́ ẹ̀kọ́ fìkà sàfihàn ó kó certificate lóní òun ló ṣe tó kó rọ́bà gbẹ̀yìn ayé ẹ̀ ó bímọ sílùú òyìnbó pẹ̀lú gbogbo English pẹ̀lú pálí pupa certificate ó kó rọ́bà ló wà lọ́wọ́ ẹ̀ ó tún mú kó rọ́bà yẹn gan ó tàtì ìwọ tákọ̀bí ẹ̀ tọ́ ẹ pé àgbétì ni ó tó kó rọ́bà ó tàtì ó ta ilẹ̀kẹ̀ ó tàtì ó ta irun ó tàtì ìwọ tákọ̀bí ẹ̀ ò ṣe iṣẹ́ kọ̀ọ̀kan tó bọ́ ṣàṣeyọrí lóní èmi ò ṣoríire Tókunbọ̀ Abọ́dẹrìn kò lè ṣe máa lóríire lára tèmi nígbà tákọ̀bí ẹ̀ ò ní what you don't have you don't know the value tákọ̀bí ẹ̀ bá rí bó ṣe wáyé ṣé mi ò wùn ẹ́ má parọ́ ṣé mi ò wùn ẹ́ tí n bá wọn ò ní fi máa yangàn náà àti ìrìyọ́ tó fàkọ́bí ẹ̀ yangàn rí pé ọ̀gbọ́n ló bí kó máa fọmọ ẹ̀ yangàn tó bá ń gbọ́ táwa bá gbéra tara tíkẹ̀tà dé Nàìjíríà màmí máa ń parí ọmọ mi ní àbábà làwọn mùsùlùmí ṣe máa ń kọ wàláhì ọmọ mi ní olóríire ọmọ táráyé ń ṣàdúrà fún ọmọ mi ní ọmọ bí ìyá ṣe máa ń kọrin fún wa nìyẹn gbogbo àwọn abiyamọ tó so mọ́ wa tó bá ti rí wa báyìí tó ń jẹ́ pé ẹnu lọ fi bí wa tá a bá ti yọ lókèrè wọ́n máa ń ṣàdúrà fún wa ṣùgbọ́n ọmọ tiẹ̀ kò sẹ́ni tó yọ lókèrè tó pàdé ẹ̀ ìwọ gan ò fún àwọn èèyàn gan ò wá rírú èmi ọmọ dára ó di kéèsì ọmọ dára ó dé ẹjọ́ ṣóun wáìn ni ó rí ẹwà Olódùmarè lára mi ni ṣó wọn pójú tí ẹ ò gbọ́dọ̀ ríre èèwọ̀ ni kójú ẹ ríre bí ibi ló máa ń rí ó ṣe ní rírà wa kó sọ pé ojú ẹ ti fọ́ ó ríre tá à ń ṣe ìyẹn ló máa fi mọ̀ pé wà lájí ìsire ojú ò kì í ríre láyé tójú ẹ bá rí ojú ẹ ló máa jáde láyé ojú ò gbọ́dọ̀ ríre
torí ẹ̀ tọ́ ọlọ́mọ bá bímọ wọn ń yọ̀ fún ẹ pé kó àwọn bímọ láti lè kí wọn kó ayọ̀ ọmọ torí wọn mọ̀ pé lórí burúkú ni ẹ́ tó nígbéyàwó bá ń ṣe ìgbéyàwó wọn ń pè ẹ́ nígbà tí Facebook ṣe bẹ̀rẹ̀ láṣà tó ṣe bẹ̀rẹ̀ orí burúkú ní 2016 gbogbo àwọn tó invite ẹ sí wedding wọn tó lọ fi ẹ ṣe mother of the day ìgbéyàwó wọn má ti túká. ẹ máa wòyàn invite sí wedding yìí o gbogbo àwọn tó fún Esabod ní mami mo kí yín gbogbo àwọn tó fi Esabod tí wọ́n fún ní invitation mother of the day gbogbo àwọn tó ń ṣe wedding lọ́dún náà lọ́hùn kò sí ẹni tí marriage ẹ̀ tó òdù mọ́ gbogbo wọn pátápátá wọ́n padà túká ni nígbà tó pẹ́ lẹ́sẹ̀ òṣì méjì ni gbogbo wọn padà rí láti gbà yẹn tí gbogbo wọn eléyìí invite ẹ fún marriage ẹ kó wá sí mother of the day marriage túká tọ̀hún invite ẹ sí mother of the day ó túká eléyìí invite ẹ sí mother of the day ó túká èèyàn bíi 5 lọ invite ẹ fún marriage mother of the day ó túká ẹni tó ń ṣèkómọ gan invite ẹ sí mother of the day fún èkómọ ọmọ ẹ má padà kú àtìgbà ẹni gbogbo wọn ti invite ẹ mọ́ torí pé wọ́n ti wo kádàrá ẹ pé ìwọ ló kó bad luck wá ǹjọ́ nǹkan ẹ̀ yẹ ẹni tó bá fẹ́ jẹ́ kí oore òun dalé òní invite ẹ àṣàbí kiri because ìwọ ló ń distribute ibi ìwọ lálágbákò kò síbi tó bá wọ̀ tó kiri àgbákò débẹ̀ alágbákò ní àgbákò kúnra ẹ òun ló ṣe rí pé òòjọ́ abiyamọ gidi tó bá ń sọ̀rọ̀ wàá máa ranjú bíi tálágbọ̀nà gbogbo làpálàpá ti jẹ orí ẹ ara àgbákò ni gbogbo eyín ẹ ti dògú ojú àlá ló ti ń ṣe rere ó ṣe rere láyé tó bá ti sùn tó bá ti jí wàá máa sọ pé torí pé o ti lálàá pé o kọ́lé lójú àlá wàá máa jí wàá sọ pé o ti kọ́lé méjì because ojú àlá ló ti ń ṣe ó ní báwọn ṣe láyé ṣèpè ó dẹ̀ ní jẹ́ wọn mọ́ ó dẹ̀ jẹ́ wọn mọ́ náà so ó ṣe wá ní rírọ àwa yìí tí Ọlọ́run fi ọlá ìyá tó fi ń bless wa kò lè àṣe rere ojú ẹ ní ojú tiẹ̀ ti rí bi ojú ẹ ti fọ́ ojú ẹ ti fọ́ tójú ò bá fọ́ ni wàá wo ọmọ ológo báyìí Sigwadeli I train myself with my husband's support mo fi wọ̀lú òyìnbó yeah get that fat right now ìyá kọ́ ló gbé mi wọ̀lú òyìnbó bàbá kọ́ ló gbé mi wọ̀lú òyìnbó to God be the glory I make my mother proud I make them laugh today ìwọ tí wọ́n wá gbọ́ ọmọ wọ̀lú òyìnbó ọmọ òsánjọ́ fún ẹ̀ náà ọmọ òṣè fún ẹ jẹ Tókunbọ̀ Abọ́dẹrìn ọmọ òṣè fún ẹ jẹ orí ẹ ló burú dì náà orí ẹ burú ó bògiri in fact orí ẹ bàjẹ́ orí ẹ dìpẹ̀ta torí ẹ ò bá burú tó bògiri ó lè gbé ọmọ mẹ́rin wọn lú òyìnbó kí kọ̀ọ̀kan má ṣe fún ẹ jẹ ó lè gbé ọmọ mẹ́rin wọn lú òyìnbó kí kọ̀ọ̀kan má ṣe fún ẹ jẹ ó ṣe wá ní wàá rà àwọ̀ ẹyọ kan nílùú òyìnbó tá à ń ṣe fún ìyàjẹ kó má sọ pé àwọ̀ òṣòríire kò lè dùn wá fún ẹ mẹ́rin ló bí mẹ́rin ò dẹ̀ ṣe fún ẹ jẹ kòkó wá nídùn ẹ Tókunbọ̀ Abọ́dẹrìn lọ́bìnrin lọ́wọ́ àwọn tí wọ́n ti fọ́ lójú tó wà lábẹ́ pé kọ́ wò ṣọmọ Zeemama yẹn ṣoríire lọ́bìnrin lọ́wọ́ àwọn afọ́jú tó ń tẹ̀lé ẹ tójú àwọn yẹn náà bá ti fọ́ tán ràrìn ládé pé wọ́n máa ràrìn fẹsẹ̀ sí gbàgbé ìṣẹ́ nínú ayé ẹ wọ́n á sọ fún ẹ pé ọmọ yẹn ṣoríire ju àkọ́bí ẹ lọ wọ́n máa sọ fún ẹ pé mọ́mọ́ má sọrú ẹ̀ mọ́ tó máa fi kú Tókunbọ̀ Abọ́dẹrìn tó bá ń sọ pé èèyàn kan wọṣọ àwòkù ẹgbẹ́nu sọ̀hún tó bá léèyàn kan wọṣọ àwòkù ẹjọ́ yín ni ẹ máa wí bẹ́ẹ̀ kiri ṣó ti yé yín aṣọ Lizzy Anjorin tí yèyé mẹ́sọ̀ bá ń taṣọ ó máa ń pọ̀ ṣó ti yé yín sìn sáìsì mi dẹ̀ kọ́ ló ń wọ̀ yèyé mẹ́sọ̀ mi ò lè wọṣọ yèyé mẹ́sọ̀ tí ń bá wò ó máa ya ni because mélòó lára yèyé mẹ́sọ̀ ò lára èmi dẹ̀ rí mo kún gidi ni mo kún mo dẹ̀ ga mo dẹ̀ sí ń bọlẹ̀ so tí yèyé mẹ́sọ̀ bá ń taṣọ ẹ̀ lè réyàn tó ń taṣọ kó rún ẹyọ kan kó máa ta kiri nígbà tí yẹ pé wọ́n ṣe àpàtẹ mátà so tẹ bá rí aṣọ tí yèyé mẹ́sọ̀ bá ń tà tó bá nírú ẹ̀ tí ń bá nírú ẹ̀ tẹ́ ní aṣọ àwọ̀kùnrin ẹjọ́ yín ni ẹ máa gbé kiri tẹ́ ẹ̀ bá gbé kiri àwa náà ní débi tá a dé yìí so a nídìí inú láìfù wa ṣó ti yé yín tí má bá àǹtí mi sọ̀rọ̀ pé àǹtí mi àwọn wèrè yìí tó ń bu wa kí la fẹ́ ṣe àǹtí máa níwò a nídìí wọn tá a bá nídìí wọn àní débi tá a dé òótọ́ dẹ̀ ni mo dẹ̀ rí pé afẹ́fẹ́ tí ló ń jẹ́ kí náà tiwa máa ṣe bùlàbùlàbùlà ẹ̀yin rò pé táfẹ́fẹ́ yín bá fẹ́ jù ó máa pa náà wá rárá ó ń bùlà ni mo sì sọ fún wọn láàárọ̀ ìmú ní èyí mẹ́ṣọ́ mi àwọn people yà nídìí wọn tóòtọ́ o mo ṣẹ̀ mọ reason tá fi nídìí wọn ni keep on crying keep on mentioning our name we are high and it make us connect with more people ṣó ti yẹ aṣábí kiri ká ní o mọ̀ pé ká tó bá mọ̀ pé ariwo tó ń pa yìí kó máa pa lórí àwọn ọmọ ẹni ṣó ti yẹ ká ní ariwo tó ń pa yìí tó fi ń rò bí òun bá yá ara ẹ jẹ́ tó rò bí àwa lòun bàjẹ́ yìí ká ló mọ́ra dá tó tútù wá ń tì wá bá ire ká ló mọ̀ bí ariwo ẹ ṣe jẹ́ positive impact nínú life wa wà ti dákẹ́ ti pẹ́ wà ti máa pa lórí àwọn ọmọ ẹ̀ bọ̀ torí pé orí ẹ̀ ti burú
wọ́n sọ pé o máa ṣe iṣẹ́ láyé ò ní jèrè. ẹ̀rẹ̀nẹ́ni ló padà gbà ṣe ẹ ṣe Àṣàbí kiri pẹ̀lẹ́ tí ẹ kú ọ̀fọ̀ à ń gbọ́ ẹ kí ló dẹ̀ fà á tó fi wà bítà ẹ wojú ẹ ẹ jẹ́ ìyọba grand